Gbogbo ẹ̀yin deputy governor pátá ìkà ni ẹ kì í ṣe abiyamọ abiyagbà ni níbo lẹ wà kí ni iṣẹ́ yín ní ìpínlẹ̀. Ẹ̀yin ènìyàn wa a kí wa wípé a kú dédé àsìkò yìí o. Gbogbo ẹ̀yin deputy governor pátápátá nílẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ yín o. A fẹ́ mọ̀ ni o kí ni iṣẹ́ yín pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ àwọn deputy governor. Ta ló tẹ̀ ti gbọ́ orúkọ deputy governor rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́? Ẹ jọ̀ọ́ deputy governor àwòrán ẹ̀ lẹ́ ń wò yìí o. Adébáyọ̀ Lawan láti 2022 tẹ́ ẹ ti di ipò deputy governor mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ jọ̀ọ́ sà kí ni nǹkan tẹ́ ẹ ti ṣe? A fẹ́ mọ̀. Òun lẹ́ ń wò yìí o. Kí ni iṣẹ́ wọn gan pàtó a fẹ́ mọ̀ ni o. Torí látìgbà tí wọ́n ti jí àwọn ọmọ wọ̀nyí gbé àgbúrò ẹ̀ ṣèbó òun náà níyàwó. Ṣé deputy governor ò níyàwó ni ẹ̀yin ènìyàn wa? Ẹ jọ̀ọ́ jẹ́ ká bèèrè lọ́wọ́ wọn. Deputy governor nípínlẹ̀ Ọ̀yọ́ kí ni iṣẹ́ yín? Kí lẹ̀ ń ṣe? Ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kàn yín ni? Ṣé ẹ ní ọmọ ni? Ṣé ẹ kì í ṣàbíyamọ ni? Kátẹ̀ ní ká gbọ́ pé ìròyìn kan rèé tó jáde wípé deputy governor sọ pé o a gbọ́ rí. Ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ yín o? Kì í ṣọ̀yọ́ nìkan o, gbogbo ìpínlẹ̀ pátápátá nílẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ níbo lẹ ti bá wa gbọ́ rí pé wọ́n ní deputy governor o. Deputy governor ṣe báyìí o. Ẹ kọ̀ wá ń bẹ̀ yẹn túmọ̀ wípé ẹ wúlò. Ẹ kọ̀ ṣáà wá ń bẹ̀ yẹn ni ṣá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ jọ̀ọ́ tí kò bá ní iṣẹ́ kan pàtó tí àwọn deputy governor ń ṣe bóyá kí wọ́n withdraw wọn níbi tá a bá dé yìí. Torí gbogbo yóò kàn lè wá ń bẹ̀ kẹ́kọ̀ọ́ gbórúkọ sórí bíi háràhárà kẹ má wúlò kó má sí nǹkan kan pàtàkì kan báyìí tẹ̀ ń ṣe. Kí ni iṣẹ́ yín a fẹ́ mọ̀ gẹ́gẹ́ bíi deputy governor ní ìpínlẹ̀. Ìyàwó Ṣèyí Mákindé ẹ jọ̀ọ́ kí ni iṣẹ́ yín náà o. A fẹ́ mọ̀ o gẹ́gẹ́ bíi first lady ní ìpínlẹ̀. Wọ́n jí àwọn ọmọ gbé láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà yìí. Láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún oṣù tó kọjá ni o. A ti mú oṣù míì báyìí o. Oṣù míì la mú yìí o. Ẹ jọ̀ọ́ kí lẹ bá wa ń ṣe lórí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí. Ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá wa gba àwọn ọmọ wọ̀nyí jáde nítorí Ọlọ́run. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó dàbí ọ̀rọ̀ ṣíbọ́gẹ̀. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí kó dàbí àwọn tí wọ́n lọ kó ní Káyámá láti ọjọ́ kẹta nínú oṣù kejì 2026 di bí a ṣe ń sọ̀rọ̀ àwọn 176 tí wọ́n kó ní Káyámá wọn ò tí fi wọ́n sílẹ̀ o. Gbogbo ìpínlẹ̀ pátápátá ẹ̀yin deputy governor tẹ́ ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ ẹ̀ ń ṣe ẹ jọ̀ọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóyá kẹ́ bá wa withdraw wọn. A rí ìwúlò wọn ní ìpínlẹ̀. So wọ́n kàn ń gbowó oṣù ni. Wọ́n kàn ń dìbò ń yàn wọ́n ni. Tó bá ti yan governor wọ́n yan deputy. Kí wá ní iṣẹ́ deputy yẹn? Iṣẹ́ deputy yẹn gangan báyìí a fẹ́ mọ̀. Ṣèyí Mákindé kí ni iṣẹ́ deputy yẹn? Nígbà tí ìwọ gan tó tẹ̀ jẹ́ governor tó rí nǹkan kan ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò tó rí ọ̀kan ṣe. So wọ́n jí àwọn ọmọ gbé lọ́yọ̀ọ́. Deputy governor kò rí nǹkan kan ṣe kò sọ̀rọ̀ àti ẹ̀ ń gbọ́ wọn ti ẹ̀ wúlò síbi kankan. Ẹ bá wa sọ wípé iṣẹ́ báyìí ni deputy governor ń ṣe ní ìpínlẹ̀ o. Gbogbo ìpínlẹ̀ ni o. Kò yọ ìpínlẹ̀ kan sílẹ̀ o. Àti Èkìtì o, àtọ̀ṣun o, àtòǹdó o, àti Èkó o, àtògùn state o, ní Kwara o. Ọmọ Òrò Àgọ́ ni deputy governor wọn ní Kwara. Ìlú Òrò Àgọ́ ni wọ́n ya wọ̀ nìkan bí oṣù méjì tó kọjá tí wọn ò rí kankan ṣe sí. So ẹ kàn ń gba owó ẹ kàn ń waste public fund ni. Ẹ kàn ń gba owó ni ẹ kàn wá ń bẹ owó oṣù lẹ kàn ń gbà. Ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ dìbò fún yín báyìí ẹ máa sọ wípé ẹ ṣe léyìí ẹ ṣe tọ̀hún ẹ ṣe ná ẹ ṣe omi ètò ààbò ẹ̀kọ́ ọ̀fẹ́ kíní kan ọ̀fẹ́ òun ló ṣẹlẹ̀ báyìí. Ẹ padà rí nǹkan kan ṣe yẹn túmọ̀ sí pé ẹ padà wúlò. Ẹ wúlò fún ará ìlú. Kí ni iṣẹ́ deputy governor? Ẹ jọ̀ọ́ a fẹ́ mọṣẹ́ wọn ni o àtàwọn àtìyàwó wọn. Gẹ́gẹ́ bí obìnrin ìyàwó governor omi níní látìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kó má ti kó ẹsẹ̀ lẹ́sẹ̀ àti olùkọ́ tí wọ́n bẹ́ lórí kó má lọ ṣe àbẹ̀wò fún wọn. Ìjẹta lọ́kọ ẹ̀ ṣe rántí wípé wọ́n kọlu ìlú ẹ̀sìn ẹ̀lẹ̀. Ó ṣe mọ̀ wípé wọ́n kọlu ìlú ẹ̀sìn ẹ̀lẹ̀ ó ṣe gbàbẹ̀ lọ. Ìgbà tó máa lọ náà ó to amọ́ táǹkì sẹ́yìn ni. Ẹ lè dárìn nínú ìlú. Ẹ jọjọ́ ò la fẹ́ ṣe léyìí dà. Bàbá Tinubu ní Federal House of Assembly gbogbo yín pátápátá kí lẹ ń ṣe? Ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọn ò ní senator ṣé wọn ò ní rẹ́ẹ̀pù ni? Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ rẹ́ẹ̀pù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ni ìgbésẹ̀ yín kí lẹ ń ṣe lórí ọ̀rọ̀ yìí sẹ́? Àní bring back our children.
ẹ mú àwọn ọmọ wọ̀nyí wá. Ẹ má fi àwọn ọmọ ọlọ́mọ play political. Èyí tó bá fẹ́ play political nínú yín kó lọ bí tó kọ́mọ ẹ̀ sí. Ẹ lọ Canada, ẹ lọ Australia, ẹ lọ Paris, ẹ lọ London, UK, gbogbo tẹ́ kó àwọn ọmọ wọn sí nílé ìwé. Ẹ lọ kó wọn wá kẹ́ wá fi wọ́n ṣòṣèlú. Ẹ má fi ọmọ mẹ̀kúnnù tí ebi ń pa, ẹ má fi wọ́n ṣe òṣèlú. Mẹ̀kúnnù tó òrò oúnjẹ jẹ tí wọn ò rówó ilé ìwé san. Ẹ pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ẹ ti pèsè ètò ààbò. Kí ló dé? Ṣé ìyà nǹkan méjì á máa jẹyàn ni? Ìyà gbogbo ẹ̀ ló ń jẹ ará ìlú. Kò sómi, kò síná, kò sétò ààbò. Kí wá ní nǹkan tẹ́ dúró síbẹ̀ yẹn ń ṣe pàtó? A fẹ́ mọ̀ ni o. Gẹ́gẹ́ bí deputy governor, ó dẹ̀ pé gbogbo ará ìlú bá a bẹ̀rẹ̀ sí wa máa wá bèèrè lọ́wọ́ yín pé kí ni deputy governor kí lẹ̀ ń ṣe nínú ìlú? Kí ni iṣẹ́ deputy governor? Ṣé wọ́n ń gba owó àbí wọn ò gba owó? So ẹ kàn ń waste owó ìlú ni, gbogbo yín ṣàjòkó síbẹ̀, ẹ dàgbàdà bolẹ̀ síbẹ̀. Kí ni iṣẹ́ yín? Ẹ ń gbowó oṣù. Ṣebí owó ìpínlẹ̀ Ọ̀yọ́ náà fi ń sanwó oṣù fún yín? Kì í ṣe owó àwọn nǹkan àlùmọ́ọ́nì wa náà fi ń sanwó oṣù fún yín ni? Kí wá ní iṣẹ́ yín? Kí ni ìwúlò yín? Kí lẹ wà ń bẹ̀ fún? Kí lẹ ń ṣe? Gẹ́gẹ́ bí deputy governor àtìyàwó gbogbo yín bẹ́ẹ̀ ni wọ́n máa sanwó fún àwọn owó tó yẹ kẹ́ fi tún ìlú ṣe, àti deputy o àtìyàwó ẹ o. Ẹ bèrè wípé ibo làwọn ọmọ wọn wà? Àwọn ọmọ wọn ò sí nínú ìlú yẹn o. Òkè òkun lọmọ wọn ti ń lọ ilé ìwé o. Ṣé ẹ ráyè wa lóde? Ṣé ẹ rí nǹkan tá à ń sọ? Wípé àsìkò ti tó láti jí lójú oorun wa. Gbogbo wọn pátá wọn ò wúlò fún ará ìlú. Ara wọn nìkan ni wọ́n bá kiri. Póòstì kọ́kọ́ ṣáfi jẹ́ orúkọ bíi háràhárà ni. So gbogbo ìpínlẹ̀ ló ní deputy governor. Kí ni iṣẹ́ yín? Owó security vote tí governor ń gbà, tẹ́jọ́ ń gbà, kí lẹ fi ṣe? A fẹ́ mọ̀ ọ́. Ṣèyí Mákindé 2 aircraft tó ní order fún ní ọdún kọjá ní July 2025, 2 aircraft tó ní ó rà ní 7.7 billion, kì í ṣe mílíọ̀nù o. Níbo ló wà sá? Ẹ jẹ́ bá wa kó síta. Ẹ bá wa kó síta. Ẹ lo àwọn intelligence yín kẹ́ ẹ kó síta, kẹ́ ẹ lọ gba àwọn ọmọ wọ̀nyí wá. Bring back our children. Ẹ̀yin ènìyàn wa, ẹ jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí. Ẹ bá wa pín deputy governor. A fẹ́ mọ iṣẹ́ ẹ̀. A fẹ́ mọ iṣẹ́ yín nínú ọ́fíìsì. Ẹ kò lè máa gba owó. Ẹ kò lè máa waste public fund. Àwọn owó tó ẹ kọ́ fi tú ìlú ṣe, ẹ kò fi ń sanwó oṣù láàrin ara yín. Ẹ lọ ya owó tẹ́ ẹ lọ ya infrastructure kíní construction tẹ́ fẹ́ fi ṣe, àárín kankan tẹ́ fi ṣe. Deputy governor ìpínlẹ̀ Ọ̀yọ́, a fẹ́ mọ iṣẹ́ yín sà. Àṣàkẹ́ TV show.